o máa bá ta parele. Èjìrẹ́ o máa bá ta parele o máa bá ta parele. Odò Ọya ò jìnnà àlùmí o odò Ọya ò jìnnà máa bá ta parele o. Tapa ejina na bambo. Tapa o ejina na bambo. Muhammadu tapa ejina na bambo. Táyélólú tapa o ejina na bambo. Àkàndá Ọlọ́run tapa ejina na bambo. Ọkọ Kíkẹ́ lọ́mọ tapa o ejina na bambo. Bàbá Muhammad tapa ejina na bambo. Abba Medina tapa o ejina na bambo. Àlùkò tí ń gbóhùn mi rẹ̀ lọ́sà ó má gbóhùn mi rẹ̀ lọ́sà ó ní ohun tí mo fẹ́ fi ṣe mo fẹ́ fi gìtá ẹ lọ́lú Èjìrẹ́ ìwọ ní nǹkan sí o. Ọmọ tí sọdún èyí kórìíra jẹ́sẹ̀ mi nínú owó tirẹ̀ gbogbo tara ikú tí ń ṣe ìbàlẹ̀ ọ̀rọ̀ bọ́dún bá ti dé ọlọ́dún àmọ́ra ẹ̀ lọ́dún o bóyin tí mo tẹ nínú afárá òòrè ejò lámọ́ tí ẹ̀ lápá ìrìn ẹja ní sọdún rẹ̀ nínú bò àṣẹ ìṣàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ sí ọdún rẹ̀ ọdún dùnú kó sọdún owó Jùbírìlù o kó sọdún aláwòtálá ikú tí ń ṣe ìbàlẹ̀ ọ̀rọ̀ kórìjọ pẹ́lẹ́ ayé ọdọọdún ní sápẹ́rúwé Muhammad ọdọọdún lẹ́rù wá ń wà mẹ́bọ́dún ní dẹ́kọ́ máa ṣe rọ́mọbì lórí àtẹ kórìjọ ṣàmọ́dún nílé ayé Àṣàbí lọ́rọ̀ mi wá o ńlọ́ní wá kí ọ̀pọ̀ ọdún o ó ní wọ́n bá ń kẹ́ níbi ẹni wọ́n bá ń kọ́ lọ́rọ̀ mi pọ́pọ́ ọdún o bá ń ká látìlẹ́yìn mi wọn alábàárò mi aláfisùn mi pọ́pọ́ ọdún ó ní kórìjọ ṣàmọ́dún láyé o Àṣàbí ní kí ọjọ́ ológun ẹrú ó ní kí ọjọ́ ọlọ́fà àwọn àgbàjà ó ní kórìjọ pẹ́lẹ́ ayé ó tún ní délé o Àkàndá Ọlọ́run o Àṣàbí ní délé o bàbá tó bí ọlá ọmọ tápà mọ́lù o orí mi fífẹ̀ ní sẹ́lẹ̀ bàbá rẹ̀ mo ṣeré wọnú jókòó tó kí n tó wọ̀yà lọ èrò kéńgbà ẹ̀wẹ̀yìn wò èèyàn tó bá wẹ̀yìn wò ń lolúwa rẹ̀ oníwílé agbégùnù ò ní gbowó èèyàn tí ó gbowó nígbà ègúnù àfíjú tápà ní bẹ́ẹ̀ gbogbo yànlẹ̀yànlẹ̀ tó bá yàn tápà sí ìsinmi agbájá èmi tí mo yọ̀rọ̀ ọ̀rẹ́ tí mo yan tápà lálẹ́ ẹbí mi kí ni mo rí fún tápà rí irú túbá ata túbá iyọ̀ túbá àlùbọ́sà túbá ìpàntọ́rọ̀ túbá o ìpàntọ́tọ́ lòun ò ní túbá ọ̀tẹ̀tẹ̀tẹ̀ tí fojú rẹ̀ rí máa bo ọ̀tẹ̀tẹ̀ ò máa rí gọ̀gọ́ bù yẹyẹ bí mo bá ní owó lọ́wọ́ wọn ò má máa bá tápà lọ o Muhammadu o bí mo lọ́wọ́ máa yá padà bìrìbìrì mo kí babaláwo rojú kókó mo kí gùnù ìgùnù rojú kókó àbójútó àpà tí wọn ò ṣe ni ìgọ́ mi fẹ́ dọ̀mọ̀ ya sàbùtù láìlọ ẹ̀gàn wa sábàtà níbi tí kìíní gbẹ̀ǹsẹ̀rẹ̀ wọ́n ní ẹgbẹ́ kíkìíní máa jẹ́ gbádùn ara wọn lọ omi nǹkan bá nílẹ̀ yóò omi yá bí àtọ̀ nígbà bá ti jí kájọ máa gbára wa lómi mu ẹ̀sọ́ mi yẹ tápà ọmọ àfárọ̀ ọ̀dà náà kúlíkúlí ọgọgọ múngọ lóyè ọgọ ọ̀tọ̀ ní tápà tí ń ta kúlíkúlí ọ̀tọ̀ ní tápà tí ń ta fún ẹja ojúlówó ọmọ tápà ṣàlẹ̀ ẹ̀yìn ẹ̀ṣọ́ mi yẹ tápà ọmọ àbàmùṣèlú ijó tápà mo lè jó Muhammadu o àwẹ̀ tápà ni mo lè gbà bàdíjọ́ tápà bá bínú wà láwọn ò ní jẹ́ dúró torí wọn kọ̀ọ̀kan yọgì kan yọgò kan ìlàjà òkú tápà wọn aṣọ̀rọ̀ sí o ẹyẹlé wọn sí ìmàdùnyùn gbanyugba òkú tápà wù mí ayé tápà lọ́wọ́ èmi nílé bàbá tó bí ọlọ́run mọ́ lọ́jọ́ tí mo gbọ́ pẹ́lẹ́ tápà ń jóná bàbá Muhammadu o mo sáré títí mo fẹ́ kú ẹ̀mí mi fẹ́ bọ̀ nítorí aṣọ kọ́ nítorí ẹ̀wù kọ́ bí nítorí ìsàsùn ẹja ni ẹ̀ṣọ́ mi ẹ̀ tápà ọmọ àbárò ọ̀dà náà ń kúlíkúlí òkú ọdún ọmọ àlẹ́ azan àṣẹ ìṣàmọ́dún nínú owó nínú ọlá nínú àìkú tí ń ṣe ìgbàlọ́rọ̀ ó ní fẹ́lẹ́ ṣàṣemọ nílé ayé ìrẹ́ lójú